Yorùbá nation kì í mọ̀ ṣeré ó dà pé Yorùbá nation tí mo wò yìí Yorùbá nation yìí mọ̀ ṣeré Yorùbá nation sọ ti clear fún ẹ ìwọ tó ti gbà nínú Yorùbá nation sọ ti clear pé kì í mọ̀ ṣeré ó yá sọ fún mi ta ló wa kẹ̀kẹ́ tó kọlu Yorùbá nation káà tí tírélà ò já ọmọ ẹ̀ látẹ̀yìn ṣàlàyé fún mi má ṣe o Mr. Tajudeen Abass ti wọ GAU ẹ gbọ́ nǹkan tí mo sọ ẹ mọ̀ wọ́n ni àwọn nìyẹn ẹ ti rí wọn àwọn náà sọ pé tó bá ti ṣe agitation ó máa lọ sẹ́wọ̀n 25 years àti 10 million naira agbára máa ń gùn wọn ni power is intoxicating people agbára máa ń gùn wọn ni èèyàn níwà láyé kí tiẹ̀ má bà tí wọ́n náà ti bá wọn ní àná August 18 2024 náà ni tiwọn náà bá wọn ọmọ ìyá mi tó bá ti believe nínú Yorùbá nation tètè join ọkọ̀ gbàlà o Ọlọ́run ẹ̀mí tó ń rin ọkọ̀ Yorùbá nation yìí ó kọjá agbára èmi àti ẹ Ọlọ́run nígbà tí mo ṣe show nígbà yẹn mo ní Yorùbá nation ẹ má jàjẹ́ bí o many àwọn yẹn ń pè mí mo tún rí ní comment section Yorùbáwùyí ṣe olóyè Sunday Igboho ló ń bá olóyè Sunday Igboho kọ́ ló ń bá wí sẹ́ ajé ògùn gbọ́ mo lẹ́mi Yorùbáwùyí kọ́ ló ń bá wí ẹ̀yin ọmọ Yorùbá tàtà kọ́ ló ń bá wí sẹ́ ṣé n tó rìn Yorùbá nation iṣẹ́ yìí ni ṣé mi ni ṣé Sunday Igboho ni ṣé ti wá ń clear lójú yín ní sí oyè ẹ sọ fún mi iye èèyàn tó ti kọlu Yorùbá nation tó ti wa kẹ̀kẹ́ fi kọlu Yorùbá nation tó ti wa bicycle tó kọlu Yorùbá nation tí tírélà ti tó sábà pa àwọn látẹ̀yìn na God dey run am o Ọlọ́run Yorùbá nation tá à ń ṣe Elédùmarè ló ń ràn ẹ̀ lọ́wọ́ o Mr. Tajudeen Abass tó bọ́ta nìyẹn tó ní ẹni tó bá ti sọ̀rọ̀ agitation á lọ sẹ́wọ̀n 25 years olófẹ́ náà pé kóòtù o ṣe mọ̀ pé fúnra ẹ oníkọ́nà ló máa ń fẹnu ẹ̀ pé kú wọ́n ní parọ́parọ́ kú ó kú ségbèrú ṣèkàṣèkà kú ó tẹ̀sẹ̀ báàrò olóòótọ́ nìkan ló kú tí wọ́n sin sínú pósí idẹ Yorùbá nation yóò dàbẹ̀ ní pòótọ́ ni o ìwọ tó bá ti mọ̀ pé láàrin ìlú o Ọlọ́run na God dey run am so ti wá ń clear sense pé Yorùbá nation yìí na real one Ọ̀gá Tajudeen Abass how market Yorùbá nation Ọlọ́run má jẹ́ kí n ṣe yín o wẹ́ àwọn serap ti dìde o àwọn social kí ni wọ́n máa ń pè wọ́n lẹ́yìn kí n kà sí kí n wo lórúkọ wọn bíbí the Social Economic Rights and the Accountability Project serap wọ́n ti dìde wọ́n sọ fún Mr. Tajudeen Abass àti Senate President Tajudeen Abass Speaker of House of Representatives àti Senate President Akpabio wọ́n ní disclose NAS running cost or face legal action serap tells Akpabio and Taju wọ́n ní kàn disclose iye tí wọ́n ń gbà 1 million làwọn ń gbà 2 million làwọn ń gbà or kàn face legal action ọmọ Yorùbá àwa ló fẹ́ gbé lọ kóòtù ó ti fẹ́nu ẹ̀ pé kóòtù ó ti rí kóòtù wé ó ti fẹ́nu ẹ̀ pé ẹjọ́ sí Yorùbá nation lọ́rùn ó sì rẹ́jọ́ he ara tá à ń sọ fún yín nìyẹn wọ́n tó bá ṣe Yorùbá nation pẹ̀lú inú kan kọ̀ọ̀kan jẹ́ mi o ọ̀rẹ́ ayé ìjà o no be so na God dey run this thing na di alálẹ̀ dey run am all the room ọ̀lẹ̀lẹ̀ Yorùbá na him dey run am mo ṣe show yẹn jẹ́ àwọn èèyàn ń pè mí ìyá yẹn ń pè mí Yorùbáwùyí tó pé mo sọ pé àwa kọ́ ló ń bá wí ó ṣe máa bá wa wí alọ́ bá ń kẹ́ ìyá mi olówó tó máa sọ sí àmì àwọ̀ ẹ̀ báyìí ní èmi kọ́ ló ń bá wí èmi kọ́ ọba tó ní mí ló ń bá wí Elédùmarè tó dá wa nílẹ̀ Yorùbá tó mọ̀ pé yà ń jẹ wá ló ń bá wí mo sọ fún yín náà nínú show yẹn mo láwa kọ́ ló ń bá wí àwọn tó jù lọ àwọn ọmọ jẹ̀nsì ní north àti Russia mo láwọn ló ń bá wí àkàwé alágbára ni mo wá pa òwe kan nínú show yẹn tó bá mọ òwe yẹn kó bá mi kọ sí comment section gbogbo ẹ̀kọ́ ló máa rán yín létí mo sọ̀rọ̀ kan níbẹ̀ tó jọ òwe
mo sọ fún yín ṣé kí n rán yín létí ẹ kọ́kọ́ pàtẹ́wọ́ fún mi náà má ti ṣe show máa comment lórí show mi ẹ dẹ̀ máa share video mi ẹ máa tẹ́tí thumb up ẹ tẹ̀ mo sọ fún yín mo ní èèyàn kan fọwọ́ sọ̀yà fún yín pé òun á fi ayé hàn yín ó lóun jẹba kan wọ́n á nílé rí lẹ́ka pé òun á fayé hàn yín níṣẹ́ mọ́ ọlọ́run á wá gbìyàn mí dìde pé ó yá ìwọ lọ fọ̀nà ọ̀run hàn á gbẹ́ni tó jù lọ dìde mi sọ bẹ́ẹ̀ ṣe tí wọ́n ti pé mo sọ bẹ́ẹ̀ bá mi kọ sí comment section ilẹ̀ pàtẹ́wọ́ fún mi ẹ pè mí ní pásítọ̀ ẹ pè mí ní ìyàwó òlì a sọ̀rọ̀ ṣe ò kí ń sọ̀rọ̀ dà ọlọ́run nìkan ló lágbára àwọn ti wá péré òun náà sí ó ti fẹ́nu ẹ̀ pé kóòtù ó ti fẹ́nu ẹ̀ pé ẹjọ́ ó ti rẹ́jọ́ wọ́n ní kán disclose iye tí wọ́n ń gbà lẹ́yìn yẹn ẹ fẹ́ gbọ́ aláwo lẹ́ẹ̀tì kẹ́ o ẹ ní fẹ́ gbọ́ pé wọ́n ní owó tí wọ́n àwọn lawmaker àwọn ni wọ́n ń sọ ni wọ́n pay ara wọn àwọn ni wọ́n decide iye tí wọ́n máa gbà ní salary wọ́n ní there will be a stop to it. Tajudeen Abass bóyá ìbádẹ́ máa sọ̀rọ̀ tán kọlu agitation àná ẹ̀dẹ̀ ṣe mi ó tún kọ́ bá àwọn tó kù bóyá ìbá máa sọ̀rọ̀ lọ síbi ajé ẹ gbọ́ o dáàdì mi ti lọ sí ok dáàdì wa ti lọ sí France o ní àná 18th of August títí Mr. Taju jáde náà ni dáàdì mi fly lọ sí France àti mo ta AMUSU ọlọ́run mo mọ̀ jẹ́ káwọn China sì sí bàbá Tinubu kalẹ̀ irú iṣẹ́ wo ni mo á ṣe tí mo á rẹ̀ ó tọ̀rọ̀ ni mo ń sọ́kọ̀ ń bẹ̀rìn dé ni o because àwọn China tí wọ́n gbójú gbóyà tí wọ́n sì sí plane presidential jet mẹ́ta kalẹ̀ táwa bẹ̀bẹ̀ AMUSU ti sọ̀rọ̀ o ọ̀dádá tó dálẹ̀ ó ti bọ́ síta o ó ti sọ̀rọ̀ mo ń bọ̀ lórí ẹ̀yẹ́ kọ́kọ́ sọ ti dádì wa ná torí dádì gbogbo wa ni wọ́n nílẹ̀ Yorùbá dádì Tinubu so wọ́n ti lọ sí France sí pé àwọn fẹ́ lọ yanjú ẹ̀ because lẹ́yìn tí wọ́n bẹ̀bẹ̀ wọ́n dá plane ẹyọ kan padà fún wa nínú mẹ́ta wọ́n mú méjì dání ṣé wọ́n ní mú dádì mi kalẹ̀ ok dádì wa sorry dádì wa nílẹ̀ Yorùbá dádì Tinubu ṣé àwọn China ò ní mú dádì Tinubu kalẹ̀ báyìí èyàn mélòó bàbá òde ẹ̀kọ́ là mi lè ṣe gbàjáre ọmọkùnrin kékeré ẹ̀jẹ̀ àṣẹ mi ìfẹ́ ṣe gbàjáre ọmọkùnrin kékeré kan ni o ọmọkùnrin ṣé wo kékeré ni bàbá gbàjáre ọmọkùnrin àgbàlagbà kan o bàbá dẹ̀ kọ̀ là ń sìn ẹ ṣáà bá mi bẹ China kó má mú dáàdì kalẹ̀ kó má mú wọn kalẹ̀ so ti Tajudeen Abass àti Akpabio àtàwọn house nìyẹn wọ́n ti ní kó wá ṣe àkáùntì àwa kọ́ ló ń bá wí ìṣẹ̀dá àwa tẹ́bi ń pa ní Nàìjíríà ìṣẹ̀dá wa ló ń bá wí ìṣẹ̀dá àwa tàbá lẹ́yìn odi tá à ń ṣiṣẹ́ méjì mẹ́ta mẹ́rin ìṣẹ̀dá wa ló ń bá wí àwa kọ́ ló ń bá wí ìṣẹ̀dá alálẹ̀ ilẹ̀ Yorùbá tí wọ́n dá wa tí wọ́n pè bí ń pa wá ìṣẹ̀dá alálẹ̀ ilẹ̀ Yorùbá ló ń bá wí so ṣẹ́yìn lágbára ẹ lè jà èmi ò lágbára mi ò lè jà bí ṣe sọ fún ìwọ tó bá ṣe Yorùbá nation dúró tán agbẹjà ń ṣe tàmẹ̀dọ́ ń ṣe eléyìí ń bẹ́ ẹjà ìrọ̀lẹ́ ń gí ẹjẹ́ àdé sọ Yorùbá nation di family business àbí family ọlọ́mọlé àbí ọlọ́mọlé sákù ìwọ dúró láyé ẹ kẹ́nìbọ̀dì dúró láyé ẹ ẹnìkan ò ní gbọ́ ẹnìkan ẹni tí gbìyànjú bá ń bájà ó ń tọ́jú bọ́lé ni ẹni tí gbìyànjú bá ń bájà Ọlọ́run kíní kan ti ń bẹ́ ẹja o kíní kan ti ń gé ẹja wo náà ń tọ́jú bọ́lé ni bẹ́ẹ̀ bá ṣe mọ nìjà ṣe máa ń mọ if I am not your friend I can never be your enemy bàtí màá bẹ́ẹ̀ ṣe bá ṣe fẹ́ mi bẹ́ẹ̀ ṣe bá mo ṣe fẹ́ bẹ́ẹ̀ ẹja wọ́n máa bá ń tọ́jú bọ́lé kiri ẹ wo mo fẹ́ play video kan fún yín kí ọkọ sọ̀rọ̀ AMOSU ní kẹ́ má bínú ó ní I mistakenly sign away Ogun multi-million naira trade zone to dubious Chinese investors. Ibikunle AMOSU confessed. I read again. I mistakenly signed away Ogun multi-million naira trade zone to dubious Chinese investors.
Ìbíkúnlé AMOSU confessed. You to play videos mo fẹ́ play fún yín. Mistakenly sign out multi-billion naira projects. You mistakenly. Ṣé Chinese language ni wọ́n fi kọ kíní yẹn ni? Ká ní àbí pé èèyàn tó máa kà fún yín. You mistakenly sign out multi-billion naira projects of a state ten govern. Ẹ̀yin tẹ́ ń wò mí ṣé lóòótọ́ ni? Ṣé mistake ni Ìbíkúnlé AMOSU ló ṣe? Ṣó wà lọ́ndà duress ni? Abẹ́ ń skibo lọ́wọ́, ṣé kìí ṣe pàtó fọmú ha yín lẹ́nu? Ex-governor Ìbíkúnlé AMOSU, ṣé pàtó máa sáìn kíní yẹn wọ́n fọmú ha yín lẹ́nu ni? Ẹ̀wọ̀n tó bá fọmú ha ọkùnrin lẹ́nu nígbà míì orí ẹ̀ lè máa straight. I am sorry o, ẹ̀yin tẹ́ bá wò mí o. Torí mo àtàná tí mo ti rí kíní ẹ̀ bá mo kàn ń rò ni. Multi-billion naira. Okay, let's do it this way. Ìgbà tó fẹ́ sign kíní ẹ̀yin nìkan lè wà ń bẹ̀. Kò sí àwọn kankan tí wọ́n go through. Even business tá ń ṣe business tọrọ kọ́bọ̀ yìí, PA, SA, kíní kan wà lẹ́gbẹ̀ẹ́. So kò sẹ́yìn kankan tó go through ẹ̀. Kò sẹ́yìn tó lè ṣe mistake, Ọlọ́run nìkan ló lè ṣe mistake o. But gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ yẹn náà, gbogbo kákọ̀sí yín, èèyàn mẹ́rin ló yẹ̀ wò. Lèmi ṣe ń béèrè pé wà tẹ́ fẹ́ sign ẹ̀, wọ́n ẹ̀ pé wọ́n gbé nǹkan ha yín lẹ́nu nígbà yẹn. Lẹ́ẹ̀ ṣe mọ̀. Ẹ̀yin tẹ́ ń wò mí, irú mistake wo nìyẹn? Kí lẹ rò lórí ẹ̀? Ẹ bá mi kọ sí comment section. Mo wá fẹ́ fi ẹnìkan hàn yín. The definition of don't judge book by its cover. Tí máa láwọn olórí wa ní Nàìjíríà wọn wà industrious. Ọlọ́run. Bí wọ́n dẹ̀ ló lè ní. Bóyá percentage tó máa rí lórí nǹkan yẹn ló máa ń ṣe wọ́n ni. I don't know. Ó ṣọ́ọ̀kì mi o. Excuse ẹ ṣọ́ọ̀kì mi gan. Òun ló gbé bá Tinubu lọ sí France nísìn. Àwọn China tí wọ́n ní àyà tí wọ́n lè sí presidential jet mẹ́ta. Did you know pé kíní ìyà ṣé wọ́n ti ń fa kéèsì yẹn láti ilẹ̀? Ó wà lórí Punch newspaper ẹ lọ kà á. Wọ́n ní kóòtù mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní China ti gbé wọn lọ ní Nàìjíríà. Èmi kọ́ ni mo sọ, Ìbíkúnlé AMOSU ló sọ o. Kóòtù mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní China ti gbé Nàìjíríà lọ ní Nàìjíríà. Ṣùgbọ́n tí China fi di rẹmi, China lose all the cases against Ogun State governor. Kò ní lose. Sunday Igboho tí òdo tí ò tọ́ bọ̀, tí ò gba aya ọba, tí ò fọ́yàwó òjòyè lẹ́nu, òun ló wà lẹ́yìn odi yẹn. Wọ́n ní kán fún 20 billion dé ní ṣé wọ́n fún? No be Nigeria. No be Nigeria. Nigeria tí mo pọ́lọ́pàá kan bá mi bèrè ọ̀rọ̀ lọ́wọ́ èèyàn tó ní ó ti fi Kùránì búra. No be Nigeria. Nnamdi Kanu tí wọ́n ní kán release ẹ̀ ní. No be Nigeria. China náà wá wò pé okay, well play. Ẹmọ tàwa ṣe ní bàtàwà kékeré. Well play. Èmi ló ṣe yẹ fún. Má worry, well play. Wọ́n máa tọ́ pé well play. Ọmọ ìyá mi máa ṣọ́ra ṣe ni o. Wọ́n máa sàmpọ̀n ẹ̀ látẹ̀yìn. China wọ́n lọ mẹ̀lẹ́ ń bẹ̀. Wọ́n mẹ̀lẹ́ ń gó. Wọ́n ń ṣọ́ Nàìjíríà. Àwọn náà ń wò wá. Tàbá wa ṣí ẹ̀ fídíò tó ṣe ló máa rìn dáadáa. Wọ́n máa gbọ́ nǹkan tá à ń sọ. Wọ́n bẹ̀lẹ̀ ń gó. Wọ́n dúró de. Wọ́n ti announce. Wọ́n fẹ́ ra plane. Wọ́n fẹ́ ra house. Wọ́n ti sign the plane. China rò pé orí yín tí ò pé yẹn ó máa pé. Tó bá wá pé tó wá reset ó máa normal. China wá reset orí àwọn Nigerians fún. Wọ́n wá sí plane pamọ́. Ogode rere làwọn China ẹ̀ ń ṣinú ni ẹ̀ ń ṣi èrè ní China. Tí wọ́n ìbò ẹ̀wà jẹ́ yín gbèsè ni. Ẹ má jẹ́ kí n lọ jìnnà. Ẹ má jẹ́ kí n mú òpó lọ sí olówó. Ṣé ti tẹ́tọ́ pọ̀ lórí show iṣẹ́ ti bá mi ṣí ẹ̀.
bá mi kọ comment sí comment section. Let's say this. Let's hear from him. Ìbá ti rí owó tó máa ṣe business. Ó dà fún mi. Bí èlò ló máa rí tó máa business wo ló mọ̀ tó fẹ́ ṣe báyìí tó bá fún ẹ lówó gidi. Ìrọ̀gẹ́ èlùbọ́ ni wọ́n mi ń ta. Èlùbọ́ ni wọ́n mi ń ta. Ọjà oko ni. Ọjà oko tó lé lórí dáadáa. Ọjà oko tó lé lórí dáadáa ni. So tó bá fún ẹ lówó ń ṣe èlùbọ́ ẹ̀ o lè ṣe business ẹ̀ tó jẹ́ máa wà òkè tó máa. Yes. Bí èlò ló máa ní tó ẹ kó máa wà comfortable tó máa pí ẹ tó máa ṣe èlùbọ́ gbé ìwọ̀n ẹ tó jẹ́ máa ta káàkiri. Tó ẹ pé tí èèyàn bá fẹ́ rà gan lásà country wọ́n máa gbé lọ́dọ̀ tiẹ̀ wọ́n máa ta fún wọn. Bí èlò. Imagine 5 million. 5 million. Kí ló dé tó pọ̀ tó yẹ ṣé èlùbọ́ wọn tó yẹn náà báwo? Kí lè àwọn kan tó fẹ́ rà tó fi tó 5 million. Ọ̀gá máa rẹ̀ rọ̀. Máa rẹ̀ rọ̀. Máa ṣe kántà. Kò ní jẹ́ ẹni kọ̀kọ́. Máa ṣe kántà. Máa rẹ̀ èlùbọ́. Kò ní ṣe èlùbọ́ oṣù nìkan máa rà fún. Máa rà káàbà máa rà jéró. Wọ́n tẹ́nu ń jẹ. Òun ló wà òkè dùn ní sí ní business jẹ́ kí ọmọ. Lẹ́yìn yẹn olùwà mú pẹ́pẹ́pẹ́ business. Ń gbé ó fẹ́ máa ṣe ẹran. Fẹ́ ṣadìẹ. Ilé mú yẹn náà mọ̀. Kò tún lọ ṣe ẹran bó mi. Tó bá tún lówó lórí bá tún lówó pé o tún tawó jọ. Furniture tí mo tún kọ́ náà màá tún dá yẹn náà lẹ̀. Ṣé èèyàn ti méèkì ẹ̀ nìyẹn bẹ́ẹ̀ láti bí ara ẹ̀ kan? Bẹ́ẹ̀ni. Tó bá rí yàn fún ọ ní 5 million lórí wà ẹ́ sìn fóònù yá ó máa tó how many years about how many days tó máa fi san padà. Jẹ́ pípé àbùkù fún ẹ kókò ṣe business. Ọmọ ọ̀gá báyìí bẹ̀rẹ̀ business. Mi tí lè dáwó padà fún máa fún mi ní sáwọn 1.5 years kí tó lè máa dáwó padà. Ìmọ̀ business. Wọ́n máa fún mi ní 1.5 years. Wọ́n máa fi dáwó padà fún mi. Bẹ́ẹ̀ kí máa dá padà 500,000 naira. In a month, màmá wá tí mo ń dá padà fún mi. Mi ìdẹ̀ ni máa rọ́ wọlé business. Nítorí bá bá 5 million direct. 2.5 máa kọ́ mi bẹ̀rẹ̀ business. 2.5 máa rà country. Mi lè dá ogbó ẹ lé. Bẹ́ẹ̀ ló ṣe rí náà mo lè dá ogbó ẹ lé àbí kó dá fan quarter lé business kó fi quarter tó kú lẹ́ẹ̀mẹ́ kó má fi ṣe reserve. Máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹni. Mo ní mo ń fìdí ọ̀rọ̀ ẹni. Nǹkan tó wà ń bẹ̀ nìyẹn o lè dá ogbó lé business tán. Ó máa ń sún ọkàn lọ́wọ́ ẹ̀ kò fẹ́ ṣe àwọn iṣẹ́ pẹ̀pẹ̀pẹ̀ ní ṣọ́ọ̀bù ẹ̀rọ bàjẹ́ kí ló fẹ́ bí tún ṣe nìkan ṣe báyìí kí ló fẹ́ bí tún ṣe. Wọ́n yẹn pọ̀ lórí ṣọ́ọ̀bù ẹ̀ fún ara ẹ̀ gan-an ṣé òjò ò lè rọ́ngbà mi kí pàánù máa jò rí kí ló fẹ́ bí tún ṣe. kábíyèsí Ọlọ́run. Mo kọ́kọ́ fẹ́ bi yín pé ṣé ẹ sọ kábíyèsí Ọlọ́run nígbà tẹ́ ń wo ọmọkùnrin tó ń sọ̀rọ̀ yìí. Ìwọ tó jẹ́ mùsùlùmí ṣé o ṣe subhanallah? Ìwọ Christian tó ń wò mí ṣé o ṣe Jésù o? Oníṣẹ́ tó ń wò mí ṣe ẹ ṣe kábíyèsí Ọlọ́run. This is the definition of you can't judge book by its cover. Tó wẹ́ tí wọ́n SELŊ ṣọ́ máa jẹ́ kó wọlé Nàìjíríà. Tó bá gbé gba chairman ṣọ́ máa jẹ́ kó wọlé Nàìjíríà. Dépò tó máa gbé igbá governor àbí president ṣọ́ máa jẹ́ kó wọlé ẹ̀wù ọpọlọ zero talent ẹ̀wù ọpọlọ business. Nígbà tó ọmọkùnrin yìí ń sọ̀rọ̀ báwo lẹ ṣe ń feel bẹ́ẹ̀ ṣe ń feel ẹ̀ bá mi kọ sí comment section ẹ̀ bó ṣe slash 5 million naira péré 5 million naira péré ẹ̀ bó ṣe slash ẹ̀. Ó mọ̀ wípé òun á mú half sórí business òun. That means you don't put all your eggs in one basket. Òun ò ní dá gbogbo ẹ̀ sórí ọjà. Òun á gbé àfù báyìí òun á ṣe báyìí tí káńtà bá jò tí pàánù bá jò tí káńtà bá ní problem tí kọ́ńtà bá ṣe kinní kan ẹ ó bó ṣe pín wẹ́rẹ́ ìgbà wo ló máa dáwó padà. Kò jẹ́ kí ẹ̀gbọ́n ìrì mú un
débi pé later pé mo ṣe mistake ó ní òun ò lè dá padà nísìn òun á lo owó yẹn definitely á fowó yẹn invest dáadáa á mú gain á jẹ́ income tó bá wọlé then after 1.5 years òun á san 500 lóṣooṣù tó bá yẹ pé àwọn ẹ̀gbọ́n rere wà yìí ni tó bá fún mi 1.5 million wọ́n lè ní àwọn ọmọdé padà ní 2 million ẹ̀gbọ́n rere torí tó máa jẹ wọn ò ní wo tó yẹn lè jẹ fún wọn. Ẹ bá mi compare guy pẹ̀lú àwọn governors Nàìjíríà. Ẹ bá mi compare guy pẹ̀lú àwọn senators Nàìjíríà. Inú tí ń bí ẹ bó ṣe ń wò mí yẹn. Òun wé kí ni mo fi ń wéra wọn. Bàbá yìí ó kàwé. Àbí nǹkan tó fẹ́ sọ kọ́ yẹn. Ó kọ́ pọlọ. O lè má mọ̀ wípé ó ní sense of business ju àwọn olóṣèlú wa lọ. Táwọn olóṣèlú wa bá jí owó wọ́n á kó lọ sí Switzerland wọ́n á lọ tọ́jú ẹ̀ síbẹ̀. Jọ èló ló máa gorí owó yẹn. Owó tí wọ́n jí tó máa fi dá company síbi tí wọ́n ti jí. Tí àwọn ọ̀dọ́ ríṣẹ́ ṣe wọ́n á lè padà bí wọ́n pé ẹ jí wa lówó. Tí Nàìjíríà bá rọrùn ṣe agitation tá à ń ṣe wọ́n á lè ṣe agitation. Bí gbogbo àwọn governors yẹn kó wọn jọ mélòó nínú wọn ló ní hospital Nàìjíríà. Èmi máa ń sọ pé ẹ máa jalè fine táwa tẹ́ ń jà lólè tá dẹ̀ nílé challenge yín ọgọ́ ogun kọ́. Ẹ máa jalè nice and good táwa tẹ́ dẹ̀ ń jà lólè tá nílé sọ̀rọ̀ àfọ̀ṣẹ yín ò lè ran gbogbo wa. Ṣùgbọ́n in a country tó pé let assume pé gbogbo owó tó wà ní country ẹ wá débẹ̀ 100 naira lápò tí yín o pé àpò ìlú lélẹ́yìí o ẹ̀ǹdẹ̀lẹ̀ wà ní charge ẹ̀ ẹ wá 100 naira yẹn bóyá bí 5 naira ẹ kọ́ hospital ẹ tún mú another 5 naira ẹ invest ẹ sórí oko agriculture another 5 naira gbogbo tó wà lápò ìjọba 100 naira ni ẹ wá mú 5 naira ẹ invest ẹ sórí hospital ẹ mú 5 naira ẹ fi sórí agriculture another 5 naira sórí kílẹ̀ infrastructure àbí kílẹ̀ ẹlẹ́túpẹ̀ ń ṣe ẹ mú another 5 naira ẹ fi sórí education ó lè lò ṣùgbọ́n àmùṣùà ní ìwà olè tán lára yín tẹ́ bá há owó yẹn jọ instead tẹ́ fi fún àwọn China ní owó tẹ́ ń pè wọ́n ní hard currency owó Nàìjíríà máa ní value. You know what? Níbi bí ìsọmọlẹ̀ wá bẹ pé mo fẹ́ lọ ṣe irun mi èló ló fẹ́ ṣe irun á ní $200 ẹ lọ bá mi download tap send ẹ lo promo code mi Abiola TTS that's Abiola tap send ní àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ fowó tí wọ́n kọ́kọ́ fẹ́ send owó à ń ṣe dollar à ń ṣe pound à ń ṣe euro tí wọ́n lo orúkọ mi lákọ̀ọ́kọ́ ẹ gba promo ẹ gba bónọ́ọ̀sì ẹ lò fún promo code ẹ gba bónọ́ọ̀sì tẹ́ bá wá invest owó yẹn káàkiri náírà náà máa ní value ṣùgbọ́n tó pé o lè if not AMUSU ní òun ṣe mistake sign multi-billion naira contract fún China mistake ebi máa rí Ọlọ́run rí àwọn ọmọ yín tẹ́ invest lé lórí tẹ́ invest lórí security náà àwọn ọmọ yìí náà máa kàwé àwọn tí wọ́n jẹ́ doctor tó study medicine nínú wọn àwọn máa ṣe doctor fún yín wèrè yín tẹ́ bá sick ẹ̀ ní máa sá lọ sí UK ẹ̀ ní máa sá lọ sí Indian àwọn ọmọ yìí náà máa tọ́jú yín nílé tẹ́ bá fi náírà sanwó fún wọn ọmọ tó wà níbi tó ń fi $200 ṣe irun ṣó lè wá Nàìjíríà ìlólówó almost 1,570 kìíní kan ẹ ṣí sí náírà ṣó ọmọ lè fi $300,000 ra irun ní Nàìjíríà
ẹ ní gbọ́ àwọn doctors tẹ́ máa lọ bá nílùú òyìnbó ẹ mọ̀ ẹ tẹ́ máa sọ fún wọn plane tẹ́ máa gbé lọ èló lówó parking tẹ́ máa san pilot ńkọ́ ẹ wá lọ ń waste owó síta ọmọkùnrin tí mo ṣó yìí ó bẹ́tà yín tó bá dìde fún kánsẹ́lọ̀ sí ẹ̀ níjó débẹ̀ bó ló ń fẹ́ tún lù ṣe ẹ̀ nígbà dípò tó máa sọ pé bẹ́ẹ̀ di sínétọ̀ ẹ̀yin ara yín lẹ́jọ́ ń ṣe ẹ̀yin àmùsù ara yín. tẹ bá invest owó tẹ lọ fún China yẹn nínú fún China àwọn ọmọ yẹn tó ń study engineering ọ̀nà máa ṣe títì lè máa fi owó yín san fún wọn tó máa ní value ṣùgbọ́n ẹ fẹ́ ṣe yẹn torí olè tẹ máa jà àṣẹ ni ó padà ṣera ẹ̀. bàbá Ọbásanjọ́ ti sọ̀rọ̀ ẹ bọ́ra owó tùálẹ̀ o ẹ dúró náà bàbá Ọbásanjọ́ wọ́n lọ́mọ Ìgbò ni wọ́n bá ti bọ́ àbá kọ́kọ́ keep quiet keep quiet keep quiet keep quiet àbá ti padà bọ́ ọ̀tà wọ́n tẹ̀ bá ń pe àwọn ọlọ́mọ Ìgbò wọ́n lẹ́rìn á máa pa àwọn ni èyí tẹ̀ bá tí ìwẹ́ lọ́wọ́ lórí show mi mo ti gbé wá wọ́n náà tó bá ń pe àwọn ní ọmọ Ìgbò wọ́n lẹ́rìn máa ń pa àwọn ni. But my question ni pé ní ẹnjọ́ mẹ́ta ìbàbá Ọbásanjọ́ wọ́n wá ń like àwọn Nigerians gan o àbí ẹ̀rí fẹ́ yẹn ìfẹ́ yìí le ìfẹ́ yìí dùn gan Ọbásanjọ́ ẹni nífẹ̀ẹ́ ọmọ Nigerians gan o Ọbásanjọ́ ìfẹ́ yẹn ìdá kí ẹ ṣe sà adúpẹ́ sà àbí àwọn náà ti bọ́ ta wọ́n ní àwọn olóṣèlú tó jẹ́ pé ìmọ̀tara ẹni nìkan ló ń yọ wọ́n lẹ́nu àwọn olóṣèlú ìkà àwọn afẹ́ ajẹmáfẹ́ ayó tí ń fúnni lóko dí ọ̀pẹ́ ro àbí wọn ò sì fẹ́ kájẹ rárá o Ọlọ́run wọn fẹ́ kájẹ rárá wọn láwọn ọ̀nà jẹ́ kí ọkọ̀ iná Nàìjíríà máa jó àjò rẹ̀yìn ṣé iná Nàìjíríà ṣì ń jó ṣá Dáadé Ọbásanjọ́ ṣé iná Nàìjíríà ṣì ń jó dépò àjò rẹ̀yìn kò fọ́ ní o bàtẹ́ tẹ̀yìn wà bẹ́ẹ̀ kí lẹ ṣe sà ẹni pé sà kí lẹ ṣe fún wa ìsílẹ̀ wa nífẹ̀ẹ́ wa mo rí jọ̀wọ́ tẹ̀ sọ̀rọ̀ mo gbé yẹn náà wá but ni the lawmakers they are making you cannot be doing salary by yourself òyìnbó yìí ni wàá tún máa sọ máa fọwọ́ gbá tébù yìí gbàgbà wàá tún sọ wàá tún fọwọ́ gbá tébù àmọ́ náà bàbá yìí máa wá nífẹ̀ẹ́ wa o ọmú ìyá ò máa ní kan o ọlọ́run máa nípa náà fẹ́ o bàbá Ọbásanjọ́ nífẹ̀ẹ́ Nigerians adúpẹ́ sà ẹ ṣeun sà ṣé ti rí iye èèyàn tí wọ́n sọ pé wọ́n pa tí wọ́n ní wọ́n jí gbé 2140 ní Punch gbé 2140 ni wọ́n sọ pé wọ́n jí gbé ní 7 months láàrin oṣù méje èèyàn 2740 tó bá mú Nigeria newspaper sọ pé wọ́n jí èèyàn 2740 gbé èèyàn mélòó náà ti máa jí gbé wọ́n ní owó táwọn ti sọ fún owó òtàn àbí kí ni máa ń pè owó òtún sí nílẹ̀ 349 million naira ní ìlú tẹ́bi tí ń pa àwọn èèyàn ẹ pé tí ń padà làbà Ọlọ́run tí ń padà làbà every one of you tẹ́ ń bọ́ta tẹ́ ń sọ̀rọ̀ ìṣẹ̀dá aráàlú ló ń kóyà jẹ yín ẹ̀ẹ́dẹ̀ tí ìbẹ̀rẹ̀ o Ọlọ́run mẹ́lẹ́sí lẹ́sẹ̀rí ẹ sì máa rí mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀ ẹ tí ì mọ mẹ̀mẹ̀ ẹ máa padà mọ mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀ mẹ́ta aráàlú bá ṣe tán pẹ̀lú yín àwọn àtàwọn àlẹ́yìn òdì ń sìn àwọn lẹ́fi ṣe wọ̀fà àwa ń ṣiṣẹ́ bí à ń sẹ́ndì owó sílẹ̀ ẹ ti tà wá sẹ́yìn òdì aṣáànídókè bí lú àwọn èèyàn wa pa káà máa ṣiṣẹ́ ká máa sẹ́ndì sẹ́yìn sínú ilé àbí kò sí wàhálà Ọlọ́run mọ̀ pé kò sí wàhálà àwọn ọmọ jẹ̀nsì ń dúró dé ọjọ́ kò rí everybody máa tẹ̀lé àdúrà mi ṣáà ni pé káwọn China kọ́ máa sì dáàdì wa sàn àdúrà mi sọ́lọ́ ni pé àwọn China tí wọ́n láyà láì China ṣe ẹgbọ́n náà ṣe ń ṣe èrè ní kí ló lè ṣe bá jẹ́ yín lówó yìí ṣáàjà yín lórí àwọn AMUSU olórí wa kéèyàn sọ pé òun ṣe mistakenly sign ni multi-billion naira not million
not 1 billion multi-billion naira project òun ṣe mistake sign it out ṣọ́fọ́ mú ha yín lẹ́nu ni no mo ń bèrè lẹ́ẹ̀kan sí ni ex-governor Dàpọ̀ Abíọ́dún àmúni Dàpọ̀ Abíọ́dún kọ̀ọ̀kan jọ ní gbogbo yín ẹ̀ gbádùn governor AMUSU onífìlà àgbákò ṣé wọ́n fi ọmú ha yín lẹ́nu ni tó máa fọmú ha yàn lẹ́nu ń gbà mí ẹ mọ̀ pé ọkùnrin tó máa fi nǹkan há wọn lẹ́nu bí òní ò jẹ́ kẹ́ ẹ mọ̀ pé nǹkan ti ṣe yín wípé ẹ ti sign wọ́n ẹ̀kọ́ máa mọ̀ ṣàìní fún yín wọ́n ní kó máa kọ́fì kan há yín lẹ́nu ìdẹ̀gbẹ́ àwọn ṣàìní máa ń ní nǹkan ńláńlá tó nǹkan tó bá tóbi wọ́n fi tó bá fi nǹkan tó wá tóbi tó fi dín yín nímú bóyá òun ní jẹ́ kẹ́ ẹ mọ̀ bàtẹ́ ń sign ó dàbí pé kẹ́ wà ní ẹ̀gbẹ́ mi kí n fi ẹ̀kúlé ọwọ́ kí n sọ yín ní ẹnu pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ sọ yẹn kẹ́ wà ní ẹ̀gbẹ́ mi báyìí kí n dẹ̀ mú ẹ̀kúlé ọwọ́ kí n dẹ̀ fi yan yín ní ẹnu ẹ mistakenly sign multi-billion naira project ṣé wọ́n kọ́ ní China ni gbèsè ti délẹ̀ ẹ̀sìn bá Tinubu ti lọ sí France tó bá fi lè sísì bàbá Tinubu sọ̀hún tó bá fi lè tí àwọn China bá fi lè sísì bàbá Tinubu tó bá fi lè sísì dáàdì wa sọ̀hún dáàdì wa ńlẹ̀ Yorùbá tó bá fi lè sísì ẹ̀ sọ̀hún ẹ̀yà má dúró fìlà tẹ máa ń hàn kiri yẹn kẹ́ wá bí tẹ máa hàn gbà ní Gbénga Daniel náà ex-governor Ogun State yìí náà ni Ogun State yìí náà ni ex-governor Gbénga Daniel náà ti dìde láwọn àjọyànjú ẹ̀ láàrin ara wọn ẹ̀ tẹ́ bá máa fi dógò nínú yín ìtẹ́ bá máa fi dógò nínú yín kó máa wọ̀ yín lọ tó bá kò sí pé àwọn máa rìn lójú ọ̀nà China máa fà wá láṣọ kó máa wọ̀ yín lọ ni àti yọ̀ǹda yín a máa fi ṣe deposit fún wọn kó máa rù yín lọ tàtọ́ rù yín lọ ṣe wúlò fún wa ni ṣe wúlò fún wa ni ẹ̀kan fara ni wá ẹ ṣe bí AMUSU ẹ kó gbogbo owó náà kò sí nǹkan tá kò sí èrè kí ọ ọlọ́mọ ṣe Nàìjíríà lọ́bọ̀ kí ń jèrè lẹ́yìn ọkọ̀ àmọ́ wà ní gbígbà wá àìmọ́ èèyàn ti sọ yín lépè wọ́n ti lẹ èpè mọ́ yín wọ́n mú èpè báyìí wọ́n lẹ̀ yín lépè wọ́n ti lẹ̀ yín lépè lójú yín rí wọ́n lẹ̀ yín ní èpè ni wọn ò ṣépè fún yín àwọn àtàwọn à ń bí gbà mí báyìí a máa ró báyìí àgbé èpè sọ yín ó ní tójú wa náà rí nílùú ìbò tàwa lẹ́yìn òdì tàwa yìí ó ní tójú ẹ̀ níbọ̀dì rí lómi àṣìṣe báyìí adọ́dọ̀ ìyàwó ẹ̀ báyìí máa ń ranjú kalẹ̀ báyìí obìnrin mi gan ọkọ àfohùn lọ́wọ́ ni mo ti rẹ̀ mí yẹn ni ò ní gbèpè sọ yín ọkùnrin mi wà níbi bíi ìsìn 5-10 years kò rí ìyàwó ẹ̀ ẹlòmíà máa gún ìyàwó ẹ̀ lóun náà máa gún ẹlòmíì bíbí ẹ ti ba ìmọ̀ye márèjì jẹ́ àwọn ọkọ àtìyàwó mi kàn kó pẹrẹntì náà àwọn ọmọ wọn ni wọn ṣọkọ àtìyàwó mọ́ obìnrin dúró 10-15 years àṣà àfi plaster lẹ̀ díẹ̀ ọkùnrin náà dúró tó padà ríra wọn kí ọgbẹ́ yẹn máa kó lọ́kàn wọn obìnrin mi jọ tọkùnrin mi fẹ́ sún wọn báyìí ló ti fún yín lépè pé tí yín máa ń ní torí ẹ̀ lè jẹ́ kọkọ̀ òun kú òun lé tó òun ṣe kò òun ṣe àti lẹ́yìn ní burúkú èpè àwọn ọkùnrin wa náà níbi ìjọ táwọn ará bíi tó máa ṣe ṣégè fún wọn wọn á sunkún tó máa bí wọn ní kán lá plate nàbọ ní kán ṣe kinní kan tó máa rò títí tí wọn á ju èpè lù yín everybody ti fèpè báyé yín jẹ́ ayé yín ti tẹ̀ ayé yín òun yàn torí ìkànnì yín bàbá Ọbásanjọ́ tó ń sọ̀rọ̀ náà ní sí bàbá Ọbásanjọ́ ẹ ṣé adúpẹ́ sà àwa ni wàá dúpẹ́ Ọlọ́run lọ́bẹ ẹlẹ́sàn abẹ́ẹ̀pẹ́ nífẹ̀ẹ́ wa gan sìn ṣé ìṣe pé wàhálà tó wà lẹ́yìn àárín ẹ̀yìn àti Tinubu ṣé kí tó pé ẹ̀yìn àti Tinubu ògiri kẹ̀kẹ́ wá sọ pé ẹ̀ṣẹ̀ wá ń pùfù fún wa sí pé nífẹ̀ẹ́ wa nígbà tẹ̀ wá ń bẹ̀ ẹ dákun ọ̀rọ̀ yẹn máa bẹ́ kúta o ó ti ẹ̀dá Ogun State wọn bàbá Ọbásanjọ́ náà ti wá àbí ó dà bẹ́ẹ̀ Ogun State ní Gbénga Daniel àbí Ogun State ní AMOSU náà àbí Kúnlé AMOSU àwọn náà lọ fa gbèsè China wálé àmọ́ Ogun State èyí Ogun State bá wà lórí platform mi ẹni ọwọ́ yín sókè ní comment section wọn lọ fi ń ṣe deposit fún China ni tó mi ò ní ranjú kalẹ̀ kí wọ́n gbé dádì wa lọ mi ò ní ranjú kalẹ̀ báyìí kí China gbé bàbá wa lọ èyí ọmọ Ogun State bá wà ní comment section ẹ̀yà náwó yín sókè báyìí bí ṣe sọ̀rọ̀ yìí ká kó yín lọ ká lọ bí gbà pààrọ̀
àbí ń ṣe deposit àwọn wèrè o àwọn wèrè leaders àwọn nìyẹn ṣé à ń sùn ni àbí wọ́n kọ contract ní ṣèdè China ṣé Chinese náà fi kọ contract fún yín ẹlẹ́ mistakenly láwọn PA láwọn SA láwọn èèyàn gidi lẹ́gbẹ̀ẹ́ ṣẹ́yìn nìkan lẹ́dá ṣe kinní yẹn ni àbí wọ́n lo jùjú no be jùjú be that ṣé wọ́n abẹ́ mú tajútajú ni ṣé ìṣe pé ẹgbẹ́ kólókóló kò lẹ́tọ̀ kì í ṣe mistake o ọlọ́run kan ní kì í ṣe mistake bẹ́ẹ̀ tí mistake tẹ̀ ṣe ẹ ti fi odidi ìlú yín dúró multi-billion naira kò sí wàhálà ìdájọ́ Ogun State kó ṣàmà mú dáàdì wálẹ̀ wọ́n bá mú lẹ́gbẹ̀yìn Ogun State ẹgbẹ̀yìn fans mi tẹ́jọ́ Ogun State ẹ wá bribe mi kí tó máa tọ́ka sí ilé ẹ̀rọ kan China straight ẹ máa lọ máa sọ ṣìnṣìnṣìn ṣàngán ṣàkàkàn ẹ máa lọ máa sọ lọ́hùn ẹ bribe mi kẹ bá mi share fídíò mi ẹ bribe mi kẹ thumb up ẹ bribe mi kẹ comment sí comment section ẹ ṣe bẹ́ẹ̀ mo máa lọ sí ilé ẹ̀rọ kankan mo máa fà yín báyìí lọ́wọ́ China ni ọlọ́run ṣe mo kúkú jọ kí ni mo jọ àwọn eégún ọlọ́run ṣe mí jẹ́ eégún àwọn eégún lẹ́nu wọn wá ṣe pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ báyìí ọlọ́run ṣe mo jọ àwọn Badagry àyọ́mọ́tọ́pọ́n ni mí ọmọ àyọ́mọ́tọ́pọ́n ni mí mo ti change orúkọ mi wọ́n máa jẹ́ ẹbọlẹ́ṣìn wọ́n bá rìn lọ sí China èyí fásitì mi lẹ́jọ́ mo Ogun State ẹ bá mi kọ orúkọ tó yẹ máa jẹ́ ní China name yín ẹ bá mi kọ sí comment section. See you on my next show. Everything. If you are seeing me for the first time, if you are just joining this station, my name is YORUBAWUYI. YORUBAWUYI lórúkọ mi. I am the one and only Akalolo of Yoruba land. Ada wọn lẹ Yorùbá wọn jọmọ lẹ Yorùbá tí ó pé méjì. Abẹ ní ọmọ òṣèré pẹ̀lú máa pàrọ̀ tí wọ́n adéwájú federal government bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́. Ó di túláàsì. See you on my next show. I love you. Then subscribe to YouTube channel mi ẹ ṣé mo dúpẹ́. God bless you. Bá mi share video. Check the thumb up. See you. Bye bye. Double.